Al-Ma'rufi Alaye TV, Itosona. Bó o bá bá mi share fídíò yìí, mo gbà á ládùúrà fún ẹ wípé ẹ̀mí òkùnkùn kò ní ìkápá lórí ìgbésí ayé rẹ. Bismillahi fatahna al-bab. Mo kí gbogbo ojú tó wọ̀ mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Wọ́n ní pé bá jẹ́ àṣebàbó ló gbọ́, bẹ́ẹ̀ bá jẹ́ àṣebàbó lọ́dàn, bí lẹ́kẹ̀lẹ́kẹ̀ bá jẹ́ àṣebàbó lódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé. Olódùmarè ìbà rẹ o, ọba àjíkẹ́ ọba àjíkẹ́, ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn. Kábíyèsí rẹ ọba tí ń ti ń bẹ kí bẹbẹ ó tún máa bẹ. Ọba tó mọ tá jẹ́ tó mọ̀ yìí tá padà jẹ́ àtẹ̀yí tá jẹ́ síkùn nígbà tá a bá délé ayé. Ọba lọ́tún ọba lósìn, ẹ wò ó gbogbo ojú tó wọ̀ mí àti gbogbo etí tó ń gbọ́ mi, ẹ bá mi gbé títóbi fún Ọlọ́run ọba. Ẹ kú ilé ńlá kára lé, ẹ káàbọ̀ nítorí ọ̀nà, ẹni tí ò kí ni kú ilé irú wọn sì máa pàdánù ẹ káàbọ̀. Gbogbo ẹ̀yin onítèmi, ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé, mo kí yín o, ẹ ǹlẹ́ ń bẹ̀ ń ṣe dáadáa lẹ́wà. Tó bá já àrọ̀ lẹ́wà ẹ káàárọ̀, ọjọ́ sàn ni ẹ káàsán, tó bá jẹ́ ìrọ̀lẹ́ ni ẹ kú ìrọ̀lẹ́, tó bá jáṣálẹ́ ni ẹ káalẹ́ o. Fáńfà ní èyí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn ń wo fídíò tiwa rèé, orúkọ tèmi ni Sheikh al-Ma'rufi ìgbàláyé ẹni Ọlọ́run dá àlùjọ̀nú ọmọ bàbá ńláwó. Ìránṣẹ́ Olódùmarè tí dé sí wọn lọ́rùn bíi tógúntógún. Tèmi ọ̀dọ́ tàná ọ̀dọ́ tèmi nígbà tó já sí pé iṣẹ́ tá a rángún ni kó jẹbọ, èyí tá a fi rákálàmàgbò ni kó jòkú, iṣẹ́ tó rí fi rán wa iná ìlàkúkú ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé, ètò tó ń dé sétí ìgbọ́yín náà ni Ìtọ́sọ́nà. Ètò tí ó máa já ìdè, tí ó máa tú ìdè, tí ó máa tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn fún wa nínú ìgbésí ayé wa. Ẹ wò ó, ẹ farabalẹ̀ máa bá mi bọ̀, torí ẹni bá lọ náà ló bá kú. Èyí tá a tún mú wá lónìí, òun náà ní àlàyé nípa ẹ̀mí òkùnkùn kan tí wọ́n ń pè ní àìkú. Ẹ̀mí òkùnkùn wo ni wọ́n ń pè ní àìkú? Ọkùnrin ni àbóbìnrin, ibo gan-an ló ń gbé? Bẹ́ẹ̀ bá farabalẹ̀ pẹ̀lú mi, gbogbo àwọn eléyìí lẹ́ láǹfààní láti mọ̀ lénìí. Bó o bá bá mi share fídíò yìí, mo gbà á ládùúrà fún ẹ wípé ẹ̀mí òkùnkùn kò ní ìkápá lórí ìgbésí ayé rẹ. Àìkú jẹ́ olórí gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tá ń pè ní ọkọ ọ̀run. Bí ayé ṣe pọ̀ tó yìí, ẹ̀mí yìí kò kí ń pé méjì nínú stéètì kan, òun nìkan ṣo ló máa ń wà ní ìpínlẹ̀ kan. Àìkú jẹ́ ẹ̀dá Ọlọ́run ọba tí ẹ̀mí rẹ̀ máa ń gùn púpọ̀ ju ti gbogbo àwọn ẹ̀dá lọ. Èyí tẹ́mi rẹ̀ kò bá tiẹ̀ wá gùn nínú àwọn ẹ̀mí òkùnkùn yìí. Òun ló máa ń lo 1900 years láyé. Gbogbo ọkọ ọ̀run pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé tó dúró, abẹ́ àsíá àìkú ni gbogbo wọn ń bẹ. Ó túmọ̀ sí wípé ọmọ iṣẹ́ ni gbogbo ọkọ ọ̀run jẹ́ sí àìkú. Ẹ jẹ́ kí n tún fún yín ní àlàyé ṣókí díẹ̀ nípa ẹ̀mí tí a ń pè ní àìkú. Àìkú yìí kì í sábà yan olólùfẹ́ kan pàtó nínú àwọn obìnrin, àfi obìnrin tí Ọlọ́run bá ti darí ẹ̀mí rẹ̀ sára rẹ̀ nìkan ṣo ni. Ẹ̀mí tí a ń pè ní àìkú yìí ó lágbára débi wípé èyíkéyìí nínú àwọn obìnrin tó bá ti wù ú láti bá a ní ìbálòpọ̀, kíá ló máa pa gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ láṣẹ láti lọ gbé ọmọbìnrin náà wá fún un. Tó bá dẹ̀ ti ṣe gbogbo ohun tó fẹ́ ṣe tán, á ní kí wọ́n gbé ọmọbìnrin náà padà, ó parí nù. Àpẹẹrẹ tóbìnrin náà yóò fi mọ̀ òun náà ni wípé àsìkò tí àìkú ń bá ní àjọṣepọ̀ yìí, obìnrin yìí kò ní mọ̀ bóyá ayé lòun wà ní àbọ̀run lòun wà. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí nǹkan yìí bá ṣẹlẹ̀ sí, wọn kì í rántí nígbà tẹ́mi bá padà sí wọn lára. Èyí tó bá tó rántí nínú wọn kò ní lè sọ fún ẹ̀dá kankan nígbà tó bá tají sáyé. Ẹ̀mí tá ń pè ní àìkú yìí kì í bá obìnrin kan lò pọ̀ lẹ́ẹ̀mejì o, ṣùgbọ́n ẹ̀kan ṣoṣo tó bá bá obìnrin lò pọ̀, ó bá yé obìnrin náà jẹ́ ju ẹni tí ordinary ọkọ ọ̀run dà láàmú lọ. Àkóbá ńlá àti ìdààmú ayérayé ni fún obìnrin tí ẹ̀mí burúkú yìí bá ti gun àyà rẹ̀, àti fún gbogbo ọkùnrin tó bá ń gun àyà irú obìnrin bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí obìnrin tí ẹ̀mí burúkú yìí bá ti gun àyà rẹ̀ rí. Àkọ́kọ́ ń bẹ̀, òun náà ni ogun àmúbọ́, ogun ìjákulẹ̀. Tó bá jẹ́ ẹni tí kò tí ì márì àti ládé orí fún obìnrin bẹ́ẹ̀, ó máa nira o. Bíi kí àwọn ọkùnrin ó máa gbé jù sílẹ̀, bẹ́ẹ̀ ló máa rí fún obìnrin bẹ́ẹ̀. Tó bá jẹ́ obìnrin tó ti márì ni, kò ní sí ìfọ̀kànbalẹ̀ fún irú obìnrin bẹ́ẹ̀ nílé ọkọ.
irú obìnrin bẹ́ẹ̀ kò bá múra nínú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ yóò máa ti ọkùnrin kan bọ́ sílé ọkùnrin míì. Ẹ wò ó, ẹ jẹ́ kí n dúró níbí báyìí lónìí, tó bá dé ìgbà míì á máa tẹ̀síwájú. Ṣùgbọ́n kí n tó máa lọ, àkíyèsí mi rèé fún gbogbo ẹ̀yin eléèrè ọmọ. Àwọn èso kan wà tó já sí wípé ẹ̀yin eléèrè ọmọ ẹ ò gbọ́dọ̀ jẹ. Èyíkéyìí tó bá ṣe mistake tó jẹ àwọn èso yìí, tó ti kọ lẹ́tà sí wàhálà ẹ̀mí òkùnkùn tá ń pè ní àìkú. Àwọn èso bíi red apple, guava, grape àti àgbọn tó bá jábọ́ sílẹ̀ fúnra rẹ̀ látòrí igi. Bẹ́ẹ̀ tó ni ìbẹ́pẹ tí ẹyẹ bá ti fẹnu kàn tí ẹyẹ ti jẹ, ẹ ò gbọ́dọ̀ ṣe mistake láti jẹ ọ̀kankan lára àwọn èso yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi share fídíò yìí jìnnà kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè jàǹfààní rẹ̀. Ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá mi share fídíò yìí, mo gbà á ládùúrà fún ẹ wípé ẹ̀mí òkùnkùn kò ní lágbára lórí ìgbésí ayé rẹ. Gbogbo ìwọ tó bá wá lọ́rọ̀ kan tàbí méjì tó fẹ́ bá mi sọ, bóyá ìwọ lálàá o fẹ́ mọ̀ túmọ̀ àlá rẹ, tàbí o fẹ́ ṣe ìwádìí kankan nínú ìgbésí ayé ara rẹ, tàbí o tiẹ̀ fẹ́ ṣàwárí ara rẹ, o fẹ́ mọ irú ẹni tí wọ́n ń ṣe gangan, o fẹ́ mọ ohun tó tọ́ kó o ṣe, o sì fẹ́ mọ ohun tí ò tọ́ tó yẹ kó o jìnnà sí. Tàbí wọ́n tiẹ̀ fẹ́ ká máa bá yín polówó àwọn ọjà yín nínú àwọn fídíò wa ni. Èyíkéyìí ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ, ẹ ṣáà ti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà mi yìí 090-1313-1710. Ẹ wò ó, a máa pàdé nínú next episode. Ẹ̀yin olólùfẹ́ mi, mo rí yín ná, ó dàbọ̀. Al-Ma'rufi Ìgbàláyé TV.